lè máa fa kí èèyàn máa tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orírun ìran rẹ̀ ká máa mú kó nínú crusade nínú evangelism wa eléyìí yóò túbọ̀ ràn wá lọ́wọ́ ní jẹ́ kí ìkùnsínú kó máa èmi ní bẹ́ẹ̀ mi ṣe wà mo ní ọ̀rẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi kan oní ẹ́dítọ̀ Guardian Ògúnṣọlá bàbá ẹ̀ kú ní ìlú Ìbàdàn bíi mo wà l'Amẹ́ríkà ní bàbá ọmọ fẹ́ kẹ́ ẹ wálé ó ti tí òun tó dẹ̀ ń bàbá òun kún un dẹ̀ fẹ́ ká jọ wà ń bí bẹ́ríà yẹn kò lè dá kí gbogbo wa ń ṣe ṣe rí Mexico dé ní kò tí ì pé. Kò sí ẹ̀sìn tí kò sí ìbú rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Mo ka ti Islam dé level kan níbi ọdún mẹ́ta lèmi tí máa ń kà wọn kìíní yẹn pé ìbàjẹ́ yìí pọ̀ fa mo sápò ni mo wá kàn lu tàwọn Christian náà mo ní èyí ìbò àyà mo kàn lu tàwọn traditionalist lórí íńtánẹ́ẹ̀tì kan náà. Íńtánẹ́ẹ̀tì lè sùn tí ń dá gbogbo ẹ̀ lẹ̀. Orí ẹ̀ ní gbogbo àwọn tó ń dá wàhálà yìí lẹ̀ ló ń kálukú tí ń lọ píìkì tí ó píìkì. Mo dẹ̀ fẹ́ ká mọ kinní kan òbí mi sì máa ń sọ lásìkò wá sí mi. Tá a bá dàrú kọlẹ̀ kò pọ́síbù kémi ò mú bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ yìí pé ẹ wo ilẹ̀ Yorùbá ti dàrú ẹja lọ Saudi ẹ̀yin Council for Islamic Preachers ẹja máa lọ Saudi ọmọ ìyá wa ni wọ́n Saudi ò ní gbà wá láyè ọmọ ìyá ẹ̀sìn ni wá àìsàn ọmọ ìyá àlù kì í ṣèlú tiwa Ọlọ́run ò ṣe mistake láti dá wa síbí. Ìwọ ló dá gbogbo wa àti Muslim àti traditionalist àti Christian àlọ́lọ́run mi ta pé ìwọ náà ni gbogbo wa ìwọ náà ni gbogbo wa ń jà sí lọ́rùn ìwọ náà ni gbogbo wa là ń tara sí lọ́rùn ìfẹ́ tí gbogbo wa náà ní sí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni la fi ń tara sí ẹ lọ́rùn nílànà ọ̀tọ̀ọ̀tọ̀ àfi kan ṣoṣo rẹ bí Ọlọ́run jẹ́ kí àlàáfíà ó jọba ní ilẹ̀ Yorùbá torí ìjókòó yìí kì í ṣe tọ̀yọ́ state nìkan ó máa padà kan state mi o bet ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá láti jókòó yìí ibi t'Awólọ́wọ̀ ti ṣèjọba láti jókòó yìí ibi tí ń jẹ́ seat of power ilẹ̀ Yorùbá láti jókòó yìí àfi kan ṣoṣo rẹ bí Olúwa má jẹ́ ká rí ogun ẹ̀sìn fi àlàáfíà sí àárín wa pé jókòó yìí pé ká lè da ẹ̀sìn pọ̀ kó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bet bó làlàáfíà ó sì jọba gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ká fi fẹ́ràn ara wa Olúwa fi fẹ́ sáàrin wa jẹ́ ká láṣeyọrí àwọn tí wọ́n jẹ́ èèyàn líle láàrin wa tí wọ́n wọ́nà àti jẹ ní túláàsì tí wọ́n dá wàhálà sílẹ̀ Olúwa bá wọn ní sùúrù bá mi lànà àwọn kan rọ́nà jẹ̀mí ká má bàa dà wá rú mọ́ wàlà hàwùlà wàlà quwwata illa billahi al-aliyyil azim. Olódùmarè ó bá mu wọlé àná. Ẹ̀yà ti bẹ̀rẹ̀ pàdé náà ìgbẹ́lẹ́wọ̀ àgbà. Ìbáwá lápàlà Bẹ́ẹ̀ láti láti orí àti máa ń láti orí nìyẹn àwọn tí ìlú àpẹẹrẹ ti dé yìí. kékeré ti wálé. Bàbá wa àràbà mo dúpẹ́ lọ́wọ́ yín á dára fún wa. Bàbá Akéwàgbé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin àfa mo wí bí asàlámù aláìkùm. Mo kí bàbá wa ṣe àbọ̀ orúkọ yìí o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pé àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. Tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀gá wa tá a wá bá àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀ tí kọ́kọ́ tí ẹ̀ ti yanjú níbi tí ẹ̀ ti lọ mú ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin gan ni mẹ́ta lọ́kàn. Now bó dẹ̀ mọ̀ yí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ọ́fíìsì náà lè máa tún máa ṣe lẹ́rìn wà lórí mídíà tó mú èmi àti bàbá Akéwàgbé mọ́ra wa lórí ọ̀rọ̀ wá sí wọn ni àwọn bàbá wa tán jókòó yìí báwọ̀ bá ti wá mọ̀ wọn mọ́ àjẹ́ pé ọmọ àlè gidi bárakúláyà ni ẹ̀kọ́lọ́mọsí alọ́mọ àlè nípa ọ̀rọ̀ tí wọ́n làá fi dìde ọ̀rọ̀ wọn làwọn ayé àlùdágbà táwọn ṣe tíátà à ń ṣe eré àwàdà káàkiri agbólóhùn ọ̀rọ̀ wọn là máa fi ń ṣe ní wọn pé ẹlẹ́yìí ló mọ́ọ̀gùn òsì ní mọ̀ pé à ń jí nǹkan mú
pásítọ̀ wa tí Ọlọ́run fi agbára mẹ́tẹ̀ẹ̀ta lé lọ́wọ́ ọmọ wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ rí i pé ẹ̀kọ́ tí ń fojú múmú hàn nígbà tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì aláwọ̀ aláàfin àwọn bó lásìkò yẹn bàbá wa bó ní ká lọ àkọ́kọ́ lọ sílé Ifẹ̀ láàfin àwọn tá a kọ́kọ́ máa bá sọ̀rọ̀ tí wọ́n ti ń béèrè àwọn nǹkan tí ń dà lóru yìí náà ni bàbá fẹ́ rí kábíyèsí káwọ́kọ́ lọ gba ẹsẹ̀ ìyá àdúrà kan Esther Abímbọ́lá mo ní rí kábíyèsí ọba ilẹ̀ Yorùbá pàfẹ́ wá ṣe ìpàdé àlàáfíà ká lọ bá Esther Abímbọ́lá sóun ló lórí orílẹ̀-èdè ni àbóun ló kúkú bí kábíyèsí ká mọ̀ pọ́dọ̀ wọn la fẹ́ gbà ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó ti ọkọ̀ bú mi tútù sí mi lọ́kàn pé kí ló dé yóò dẹ̀ ti yé gbogbo wa nítorí pé ìyá ò ní àkàrà àtẹ̀kọ́ tó máa pín fún àwọn ìyẹn láàfi lè rí kábíyèsí alòdì sí bí a ti wá ń wà lọ́wọ́ àbọ̀ ní nọ́mbà wọn ti tẹ̀ mí lọ́wọ́ kò lè tó bá jẹ́ Ifẹ̀ náà lálò a níbi tá a lò láàfin asa ń pera wa lójoojúmọ́ àgbà yóò dalẹ̀ o wọ́n try lọ́pọ̀lọpọ̀ gan time to time wọ́n gbìyànjú wọ́n máa tó lóòótọ́ ẹ wo ọmọdé tó bá ti sọ lẹ́nu ó ti sàpòyà pọ̀ ẹ má bínú pọ̀ òun mi ń pọ̀ o ẹjọ́ ẹ foríjì mi o a dúpẹ́ pé a fi àwọn àgbààgbà lé bàbá ti dàrú tán a lè rí nǹkan wa lọ kó bá kálukú wọn àwa sì yọ̀ǹgì ọmọ ọjọ́ mélòó làwa kọlọ́n kó jẹ́ ẹ̀ka náà dàgbà náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àràlà gan a ní a mú ìjókòó ìwá sí ibi nígbà tó ń bá débi pé àmà ní máa bọ̀ gọ́mìnà wọ́n ti léwà jù tá a tẹ̀lé mọ́ tó máa ń ṣẹlẹ̀ ní wọn ní sí lẹ́tà kékeré ní kíákíá a tún ti ṣètò ẹ̀ ó ti tó wà lọ́wọ́ ní kí n fi lé tí àwọn bàbá wa Sheikh Akeugba Gold kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn ogun wọ́n jẹ́ni tí ń lépa àlàáfíà wọ́n dẹ̀ mọ́ rí agbádá kó àbùkù mọ́ra gan wọn kì í tẹ́ bá kàn wọ́n lábùkù ẹ̀ bá wọ́n fẹ́ yà á pa mọ́ra báyìí láì jẹ́ bẹ́ẹ̀ ó ti dé stéèjì kan mo sọ pé bàbá Akeugba Gold ibi tó ló kọ́ dé ẹnìkan lè bàjẹ́ mọ́ fún wọn lẹ̀ wọ́n láwọn òsì nípa wà tó gbà mí gan ẹgbẹ́ bá ti dé ẹ̀rọ àsinmi sínú ilé yín jẹ́jẹ́ ẹjẹ́ tó máa fọ́ tó bá yá yóò nítumọ̀ ìbò tí àwọn náà wá tún pè mí pé ẹ má jẹ́ àṣẹ bí alàgbà ẹ jẹ́ kán bú wa dáadáa iṣẹ́ tá a gbà nìyẹn àwa dúpẹ́ kọjú òní wáyé àwọn àkókò ìran yín sí gómìnà àwọn bàbá wa náà wá sọ̀rọ̀ à ń fẹ́ àkókò ìran yín sí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ṣé orí ọ̀fẹ́ wà sí òfin wà sáṣẹ wà láti dá tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́ dúró nǹkan tá a bá sọ wípé afẹ́kàlàfíà àjọba tá a sọ láàrin ara wa yìí níwọ̀n àìtara òye tá a ti mú kúrò bí ilé ní a fẹ́ lọ máa pín káàkiri fáwọn ọmọ wa a fẹ́ pín fáwọn ẹ̀gbọ́n wa fáwọn bàbá wa nínú ẹ̀sìn lóríṣiríṣi nínú oníṣẹ̀ṣe olúwàjẹ́ oyé wọn láàrin àwọn mùsùlùmí olúwàjẹ́ oyé wọn láàrin àwa kìrìsìtẹ́nì olúwàjẹ́ oyé wa fàákájà lórí ẹ̀sìn mọ́jọ́ dá wàhálà lẹ́lẹ́ Yorùbá gbogbo wọn tó mímí ìkìlọ̀ àti mímí pípa bíi ti sọ́ọ̀dù àrọ̀ wọn lọ́kàn gbọ́ àdúrà àti ẹ̀bẹ̀ nígbà tá a tún pàdé a ó pàdé ayọ̀ bó ṣe máa rí nìyẹn Jésù.